Good morning, my people. Welcome back to my channel. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Yeah, today's gist is that Kábíyèsí wọ́n sọ fún um àwọn olórí wọn wípé bí ọ̀rọ̀ Queen Naomi ṣe rí yìí. In fact, wọ́n ń báyàn kan sọ̀rọ̀ lórí fóònù, kì í ṣe pé wọ́n ń sọ fáwọn olórí wọn, bá àwọn olórí wọn wà ńbẹ̀ wọ́n gbọ́. Wọ́n ní kí àwọn kan tiẹ̀ gba yes, kí Queen Naomi kan sọ yes báyìí fáwọn, wọ́n ní gbogbo àwọn olórí làwọn máa lé dànù. Gist tèmi nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Kábíyèsí ló jáde o, wọ́n láwọn regret gbogbo action táwọn take lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní ìbànújẹ́ ló jẹ́ fún àwọn láti má lè mú ìlérí àwọn ṣẹ lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní àwọn ò dẹ̀ mind kí Queen Naomi padà wá sí ọ̀dọ̀ àwọn, wípé kí wọ́n kàn sọ fáwọn pé àwọn ti gbọ́ gbogbo ẹ̀bẹ̀ àwọn. Wọ́n láwọn máa lé gbogbo àwọn olórí kúrò ní palace. Ẹ rí pé yìí tún lágbára. Ẹ̀yin èèyàn lẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Wọ́n ní gbogbo nǹkan táwọn ń ṣe fún Queen Naomi, wọ́n láwọn ò mọ̀ o, wọ́n láwọn ò wà aware. Kábíyèsí ló sọ. Ẹ rántí nígbà tí wọ́n ní wọ́n gbé picture kúrò ní ara ògiri nígbà tí wọ́n ní Queen Naomi wà ní palace yẹn, kó tó di pé Ashley wọnú palace. Ẹ mọ̀ pé wọ́n ní wọ́n kó picture àwọn Queen Naomi kúrò. Eventually, Kábíyèsí lọ kó picture yẹn padà, wọ́n bẹ̀rẹ̀ sí clean ẹ̀, wọ́n gbé sí ara ògiri. Wọ́n ní Kábíyèsí láwọn ò mọ̀ ìgbà táwọn gbé picture sára ògiri. Ẹ rí pé ó lágbára, kì í ṣe nǹkan tó kéré o. Spiritual battle ní ọ̀rọ̀ Kábíyèsí. Náà bá Kábíyèsí fà, àwọn èèyàn náà bá wọn fà. A lot of ìgbésẹ̀ tí Kábíyèsí gbé kì í ṣe pé bóyá Kábíyèsí mọ̀. Ẹ rí pé ọ̀rọ̀ yẹn ó lágbára díẹ̀. So ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. Kábíyèsí wọ́n ní pé ọ̀rọ̀ Queen Naomi yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó really jẹ́ ọgbẹ́ ọkàn fún àwọn. Ẹ̀yin náà ẹ wò kí odindi ọba aládé máa bẹ obìnrin. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ lèyí, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé love lèyí. So lóòótọ́ wọ́n ní Queen Naomi ti move on, ṣùgbọ́n Kábíyèsí ò padà o. Kábíyèsí ń bẹ̀ wọ́n lójoojúmọ́ ni o. Wọ́n ní kí Queen Naomi kàn sọ pé àwọn ti gbọ́ ẹ̀bẹ̀ àwọn. Ẹ mọ̀ pé ìgbà tí Mariam tó lọ fa Elizabeth wọlé fún Kábíyèsí láti divert àti Kábíyèsí kúrò lọ́dọ̀ Queen Naomi, àti gbà yẹn ni Queen Naomi ti ń bínú sí Kábíyèsí. Àti gbà yẹn dẹ̀ ni Kábíyèsí ti ń bẹ Queen Naomi. Wọ́n ní kò sí ọjọ́ tí Kábíyèsí ò máa pe Queen Naomi kó máa bẹ̀ wọ́n. So wọ́n ní àwọn kan fẹ́ kí Queen Naomi sọ yes ni. Tí Queen Naomi bá sọ yes báyìí, ọ̀rọ̀ parí. Wọ́n ní àwọn máa lé gbogbo àwọn olórí kúrò ní palace. Wọ́n ní báwọn olórí ṣe bú sẹ́kún nìyẹn o, tí wọ́n bẹ̀rẹ̀ ẹkún yìí pé wọ́n nígbà tó ń sọ̀rọ̀ yẹn, wọ́n náà wà ńbẹ̀, wọ́n náà gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé gist yìí èní yìí ó lágbára. So bí a ṣe gbọ́ nìyẹn. Bí mo tún ṣe sọ, èmi Mashallah ni mò ń sọ̀rọ̀. Fídíò tí mo ṣe alleged ni o. Mi ò bá Kábíyèsí gbé palace o. Mi ò sí ńbẹ̀ nígbà tí Kábíyèsí sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ lórí social media là ń sọ. Torí ìsìn náà máa ní Mashallah ń gbé yìí, Mashallah ń gbé tán. Mashallah ò gbé nǹkan tí Mashallah gbọ́ lórí social media ni Mashallah sọ. Ẹ máa gbọ́ alleged ní orí fídíò mi. It is an alleged information. Ṣó ti yé yín? So mo ní kí n wá share fún yín ni. Ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. Wọ́n ní àwọn ò mind gbogbo àwọn obìnrin yẹn pátá, àwọn máa lé wọn lọ nítorí Queen Naomi. Wọ́n ní kí Queen Naomi kan láwọn ti gbọ́. And Kábíyèsí can do it. Àbí ẹ̀yin èèyàn lè rè pé Kábíyèsí ò lè ṣe. Kábíyèsí lè ṣe o. So
bí a ṣe gbọ́ nìyẹn la ní ká wá sọ fún yín. Wọ́n ní kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi pé wọn ò fi Queen Naomi ṣeré o, wípé àtìgbà tí àwọn ti ń fẹ́ obìnrin, táwọn ti ń nífẹ̀ẹ́ obìnrin, wọ́n ní ìfẹ́ Queen Naomi yìí yàtọ̀. Wọ́n ní ìfẹ́ Queen Naomi yìí, ìfẹ́ tó jẹ́ pé ó lágbára ni, ìfẹ́ àtọ̀runwá ni, ìfẹ́ táwọn ò lè fi ṣeré ni, ìfẹ́ tó jẹ́ pé àwọn ò lè fi ṣeré rárá ni ìfẹ́ Queen Naomi yìí. So wọ́n ní àwọn èèyàn wá ń bi kábíyèsí pé gbàtẹ́ ẹ nífẹ̀ẹ́ Queen Naomi tó báyìí, kí wá ló dé tẹ́ wá lọ kó gbogbo àwọn obìnrin yìí jọ sínú palace. Wọ́n ní kábíyèsí ní ọ̀rọ̀ wọn ò yé wọn, ọ̀rọ̀ àwọn obìnrin yìí ò yé àwọn. So ẹ̀yin èèyàn, ẹ mọ̀ pé kó tó di pé Queen Naomi kúrò nínú palace, ẹ mọ̀ pé gbogbo àwọn olórí yìí wọ́n ti ń wá lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n ti ń wá lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n ti ń wá lẹ́yọ kọ̀ọ̀kan. And it's a thing tó yẹ pé kábíyèsí ò lè control. Ṣé ó ti yé yín? Right now, bí ìgbà tó yẹ pé wọ́n blind wọn ni, ojú wọn bẹ̀rẹ̀ sí là right now ni pé what a hell. Ẹ ti ẹ̀ wo marriage Elizabeth yẹn lásán. Marriage Elizabeth yẹn, it was like bí ìgbà tó yẹ pé wọ́n rush nǹkan ni. Wọ́n rush nǹkan ni. Kì í ṣe pé bóyá ọ̀rọ̀ marriage yẹn kábíyèsí àwẹ̀ bí ìgbà tó wọ́n rush nǹkan ni. So bó ṣe rí nìyẹn, a ní ká tún wá sọ fún yín, èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Etí tẹ fi ń gbọ́ mi kò ní di o, ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, à ń ṣe ọwọ́ yìí ò ní kọ́sàlẹ̀ àpò, òkè lọ́lá yín a máa lọ. Ẹ ṣé mo dúpẹ́. Yín tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o. Bá a tún ṣe sọ alleged information ni o, nǹkan tá a gbọ́ lórí social media la sọ fún yín. God Almighty will bless you. Please share this video, like and subscribe. Thank you so much. Mo appreciate yín o, from the bottom of my heart o. Mo appreciate yín. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń wá, bóyá ẹ̀ ń wá visa, ẹ̀ ń wá ẹ fẹ́ travel, Ọlọ́run á bá mi jẹ́ kí wọ́n grant visa yín ní agbára Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kí ọjọ́ ẹ̀ní kó jẹ́ ọjọ́ ayọ̀ fún wa ní agbára Ọlọ́run. Gbogbo bí tẹ́ bá ń lọ, ààbò Ọlọ́run á wà pẹ̀lú yín. Thank you so much. I love you. God bless you.